الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. àní jẹ́ kí ọ̀rọ̀ wa pọ̀. bọ́bá jẹ́ pẹ̀lú kan tí wọ́n mọ Ọlọ́run ni a ní ẹja lọ sí wàásí dáadáa ká pẹ́. àmọ́ omi fọ́nà wà yìí ìlú àfáàmọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ìlú àfáà ni omi fọ́n. àwọn àfáà wa ń dé wọ́n ń dé láti ìlú tí ń súnmọ́. Ọlọ́run bàbá rí bẹ́ẹ̀ bàbá kẹ́ bàbá Alhaji àgbà. àmín. àwọn tó bí wọn àlùfáà wọn Ọlọ́run bàbá kẹ́ wọn. àmín. bàbá wa Lágége àwọn méjèèjì tó bí wọn Ọlọ́run bàbá kẹ́ wọn. àmín. bàbá oníwàásí àgbáyé bàbá Lágbàjì gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run bàbá kẹ́ wọn. àmín. àwọn òkú ẹnìkọ̀ọ̀kan àwa náà Ọlọ́run bá kẹ́ wọn. àmín. ẹni ọba ló kú lọ́rùn nìkan ni kò ní àmín. àmín. mo kí àáfàá mi àgbà láti Al-Hikma University àáfàá wa àgbà nù. adamallahu hayatahu. from Al-Hikma University. Ọlọ́run ò ní da ọpọlọ yín nù. àmín. bí ọba dànù Ọlọ́run ò ní jẹ́ ọ̀sàárẹ̀. àmín. mo kí yín púpọ̀ àáfàá ni wọ́n ẹ̀rí wa ní àáfàá ní bàbá ọba. Your Royal Majesty mo kí yín púpọ̀ ẹ̀yin àfáà ẹ jẹ́ n kọ́kọ́ kí yín ká tó kọ́ba borí bẹ́rù bá ń ba ọba ẹ̀yin lẹ́ gba ọba lọ́wọ́ ẹ̀rù. Allah. mo kẹ́yìn àfáà. Allah. bàbá wa Chief Imam inú ìlú tá a wà yìí ẹ jókòó dáadáa ẹ tún wo ọba ẹ wo ọba ẹ tún wo dáadáa ẹ ọba náà wò yín alubarika ọba ti tún lékún lónìí báwọn. alhamdulillah. torí báyìí ò ní mítìnì kan tẹ̀yìn ọ̀rọ̀ bàbá wa Chief Imam omi fán ẹ ní mítìnì kankan tẹ́ lọ lẹ́yìn mítìnì tọlọ́hun. ẹ dákun ẹ farabalẹ̀ Ọlọ́run ó jọ dáa fún yín. ẹ dákun ẹ sì lálùbáríkà. àmín. mo kí baba Chief Imam púpọ̀ mufassiru lu afa tafsiri oníwàásí gbogbo yín pátápátá ni mo kí gbogbo afa alásàlátù ẹ̀yin tẹ́ ẹ máa yẹ nǹkan wò afa mo kí yín ẹ wò dáadáa ẹ yẹ ń tọ́ dáa wò torí gbogbo ẹ lọ́lọ́run ó béèrè o. ẹ̀yin àfọwọ́wàsí nùlù mo kí yín èmi yín ni déédéé òun wà sí ni Ọlọ́run ó bi àwa náà pé sẹ́ńtẹ̀ ń wí fáyé ǹjẹ́ ṣe. mo kí yín púpọ̀ mo kí àlùfáà Babalagbaji gbogbo ìjàmbá yẹn bá ń pẹ́ anakumullah ẹ̀dá Ọlọ́run kan nù Ọlọ́run sì gbà fún láàyè tiẹ̀ bí Ọlọ́run gbèsè bẹ́ẹ̀ bá débẹ̀ mọ̀ kó Ọlọ́run gbà fún. ẹnjọ́ tí mo ṣe wáàsí fún Babalagbaji àwọn olóṣèlú wa fẹ́ da ọ̀rọ̀ rú wọ́n wá ní Babalagbaji lọ́rọ̀ mi pé kí n sọ̀rọ̀ táwọn mọ̀ bá rí lẹ́tà ńlọrin wọ́n láwọn ọlọ́pàá ní wá l'Ondo state mo ní tèmi àtọlọ́pàá ti ṣe jẹ́ àyèsè bí àyèsè ràn
ẹ̀yin jama wa ní omi fún ẹni náà àbáwá Adéyínká làwọn ọlọ́pàá bá dé wọ́n ní mo wá ṣe wá sí Ondo State mo níbẹ̀ ni ǹjẹ́ mo débẹ̀ rí mo débi odò Ondo rí n sì mọ ẹnì kankan níbẹ̀ àáfàá babalágbà yìí tó pè mí gan ọmọlé mi àáfàá Ádámù Abíkan àná mi n ló jẹ́ wọn mọlé mi òun sì ni wọ́n rán sí mi ọlọ́pàá òun ní ẹ ní ọ̀rẹ́ kankan nínú àwọn olóṣèlú mọ́ ní èmi àtàwọn olóṣèlú ọ̀tá ni wá àtòrò olóṣèlú wọn iṣẹ́ ní Ọlọ́run mo lọ́ta ni wá èmi ò lólóṣèlú kankan lọ́rẹ́ àmọ́ bí wọ́n bí wàá sí mi ti wò ó lè le tó ẹni tèmi bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò fún mi nígbà tèmi ń bẹ lọ́wọ́ yín nísìnyí ẹ mú wá ní ìyá bẹ́ẹ̀ mú wá bẹ́ẹ̀ ni bí ọba sí ẹ̀ ní mú wá bìlífù ẹyọ kan tó lọ́hún fún èmi nù bọ́ọ̀ba ti ní ọgbàdùn ayé n ò lè ṣe sọ́ọ́sọ́ lẹ́yìn olówó kankan àáfàá mi ti ṣàdúrà fún mi náà àáfàá méjì mo sìn ọ̀gá mo sì sin ọmọ ṣẹ́ so àdúrà wọn ní ń jẹ́ lọ. èmi dé akó lágọ̀ọ́ ọlọ́pàá nítorí baba Lágbàjì ǹjẹ́ kémi ọmọ gbé ń sọ̀ kalẹ̀ lọ àwọn atúndì baba Lágbàjì náà kí ló tún dé ọdún kò ní òtún wá ẹ wò àwọn àáfàá sófin bẹ lọ́dọ̀ ẹnìkan mọ́ ni wọ́n ní agbófinró ẹ̀yin ìwo abẹ́ ń ta òfin pa ẹ̀yin tẹ́ ń wo olè báyẹn kó bọ̀tẹ̀ ló lè ẹ̀sìn pa mínísítà ẹ wo owó wa tí mínísítà jí kó ẹ wo owó wa tí chairman local government tí wọ́n ń pín ẹ wo owó epo wa ẹ wo gbogbo ẹ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe hòhòhò níwájú àwọn olè wọn ò sì lè pa wọ́n. bẹ́ẹ̀ni kan bá wá gbé ẹlẹ́kùnrin ní la ilaha illallah. òótọ́ lèmi ọ̀sọ̀ tí ń fi kú n kò sì ní tó lè pe go back kí n má sòótọ́ mọ́. eléyìí èsè challenge àbá ń búyàn èsè ó lè lẹ́tẹ̀lẹ́tẹ̀ ẹ̀pá yìí ẹ̀ sì ń ka pépà yẹn ń gbọ́ pé wọ́n ní ọ̀kan ó jí wókó ọlọ́ọ̀bù mọ́lẹ̀ nínú oko ọ̀kan ó ṣe èsè ẹ̀ sì kó pọ̀ tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ sì léyìn àmọ́ bẹ́ẹ̀ nìkan bá wá gbé ansẹ̀ tí ayé lóyún nù gbòòrò àwọn yẹn wọ́n wà múra ìgbésẹ̀ tí ẹ̀rọ ayé lóyún. àwa àfa ẹlẹ́kùn ẹ̀ farabalẹ̀ àwa àfa wa sọ̀rọ̀ ẹ̀ wá ń pè wá fún interrogation àfa bí ibà ṣe kunu ọlọ́run jọ ni ní tí mo fẹ́ dẹ́wò lágbára àmọ́ mo wá rò pé èyí sì wọ̀ sáré ìkẹyọ kan tó bá mi lẹ́rù tí ọ̀jẹ̀ ń pitú lágọ̀ọ́ ọlọ́pàá yọ̀ọ́ náà ni pé èyí sì wọ̀ sáré bí ibà ṣe bẹ́ẹ̀ àfa sọ̀rọ̀ ẹ̀ wá ń pè fún interrogation ẹ̀yin tẹ́ gbà lọ́wọ́ mẹ́rin oúnjẹ haramu à ń bọ̀ bí ọ̀rọ̀ yẹn jọ mi mo kí baba Lágbàjì ń bọ̀ baba Lágbàjì lọ́jọ́ rántí ọlọ́run ní dààmú rẹ baba Lágbàjì. amiina. la ilaha illallah. ọwọ́ kí baba kábíyèsí ọbanu ẹ̀rí àwọn ọba ọlọ́run dá wọn lọ́lá púpọ̀ bó o kúnlẹ̀ tó o fẹ́ nu kún tẹ́ǹtì ìrùkẹ̀rẹ̀ tí ó mì náà ló ti rọra mi sí. gbogbo ẹni tí bẹ níyẹn bá ṣe kábíyèsí o. kábíyèsí o. mo fẹ́ lọ wájú kábíyèsí kí wọ́n lè rí mi káwúrì àwa dáadáa lónìí. dákun adúlẹ̀gbẹ̀ kan bẹ́ẹ̀ wọ́n lọ dúró wọ́n yẹ tẹ́ láàfin wá sí. Your Royal Majesty sẹ́ẹ̀rì nǹkan kìí ṣe kí wọ́n fi ń ṣe báàrí o wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ń bẹ níwájú bàbá wa ọlọ́fà tòní Miftahu Badamasi ń ṣe wá sí lọ́wọ́ báyìí mo wá kí wọn èyí táwọn náà fi pé kí n súnmọ́ wọn kí ní yìí náà wọ́n mú wọ́n sì jù sí mi mọ́ ní ẹ ṣe wá Ọọ̀ni of Ifẹ̀ náà yìí ń ṣe wá sí lọ́wọ́ wájú ẹ̀ báyìí Ọọ̀ni tòní mọ́ wájú ẹ̀ ń ṣe wá sí mo tún kó òun náà Your Royal Majesty nígbà kí ní òun náà ló tún mì sí mi mọ́ ní èmi ti wá gbẹ́ nísìn lẹ́yìn tí mo kí yìí lẹ́yìn ọba lọ́rin kí ọba kan mọ́ ránkàrẹ́ rẹ̀ sà lèmi náà máa wí.
mo kí bàbá wa ọba wa púpọ̀ ẹ rí i pé ó yẹ ká kéyìn àtẹnẹ kan fún ọba yìí ẹ wò bọ́n ti jókòó látà àwọn ọba zillullahi fil ardi afáàmì ní Al-Hikma University àwọn ọba tẹ̀ ń wò yìí zillullahi fil ardi bẹ́ẹ̀ yẹn bá rí wọn fín ó sì rí ọlọ́run fín bọ́ ọba sì kan ọba lábùkù ọlọ́run ló ń kàn lábùkù kìí sàwọn torí pé ọlọ́run ló fi wọ́n jẹ gbogbo ọmọ ọba gbogbo ọmọ tó bí kọ́ ní ìfìjọba láyé nìyí. ọlọ́run sọ de báwọn ọba púpọ̀ zillullahi fil ardi gbòógì ọlọ́run ni wọ́n lórí lẹ́lẹ̀ àṣẹ ọlọ́run àṣẹ wọn. bọ́ba ní mo pàṣẹ nílùú mi nísìnyí gbogbo bíbá yìí in the next 30 minutes ìfẹ́lẹ́ ní kankan mọ́ wàláyé téèyàn bá tẹ̀lé àṣẹ ni wọ́n wà tí nǹkan kan ò sí ní ṣe tọrọ bá ní. àbábá wa nílùú àyíkọ́ yìí ẹ bá lórí oṣó ẹ sì bá lórí àjẹ́ ẹni tí bá dùn nílùú yẹn lọ bá wọn ẹni ó kù díẹ̀ fún ẹ̀yin lọ bá wọn ẹni ayé yẹn nílùú yẹn lọ bá wọn ẹni tí ń bọ̀ sílẹ̀ ń rọ́ nílùú yẹn lọ bá wọn gbogbo bó ti wù kéèyàn jẹ́ nílùú yìí àtòsó àtàjẹ́ àtògbóni ọmọ gbó ibi jábà ti gbó ẹ̀yin lọ bá wọn. ọlọ́run ṣe nǹkan fáwọn ọba púpọ̀ mo wá rí àwọn àràrà ọba tá a wá jókòó tì lónìí ẹ̀rí nǹkan láti àárọ̀ wọ́n sì jókòó gbogbo ohun tẹ́ ń ṣe wọ́n sì ń wò wá wọ́n sì farabalẹ̀ pé yes nínú ìlú mi ó disturb àdúrà bí ó disturb bàbá wa yìí tó bá jùlọ rẹ̀ sí wa pé ẹ jọ wọn ẹ mọ I have a meeting pẹ̀lú gọ́vnà tí wọ́n lọ ilé ẹ̀ lọ́ọ́ sùn sẹ́lẹ̀ ọba nù yẹ̀wù ni. báwọn náà respect ọlọ́run pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ni tọlọ́hun ni ìjókòó tọlọ́hun ni ààyè yí ààyè tọlọ́hun ni. Adéyínká kọ́ ni wọ́n máa dákọ̀ bí gbogbo nǹkan yìí máa ń ti ń lọ gidigidi ní tiwọn nínú ìlú ọba báyìí lásìkò ọba báyìí nígbà ọba báyìí. Allah. Adéyín lára àfa Adéyín. Ọlọ́run wá ní kí style mi papọ̀. Allahu Akbar. Style yín wá papọ̀. Ó kí yín púpọ̀ kábíyèsí. Ọlọ́run ò ní dààmú yín. Amiina. Ntí máa lùlù láàfin tọ́ba fi máa jó tún òní máa ti ń lùlù Ọlọ́run ò ní jẹ́ olùlù nínú àfin tí. Amiina. Ẹ sáámi fọba yìí. Amiina. Mo kí àfa mi àgbà Ọlọ́run ó gbàsà èmi ò fẹ́ràn owó tó hàn. Mo kí àfa mi àgbà àná wò mí lọ́ọ̀kan yìí àfa wa ń pàkátà ẹlẹ́kùn ẹ̀ǹdẹ́kùn ọmọ bọ̀dá mi kanu. Allahu Akbar. ẹ jókòó lẹ̀ Ọlọ́run ní dààmú yín ọlá bàbá wa kábíyèsí. Amiina. ẹ bá gẹ́gẹ́ náà tẹ́lẹ̀ kan fún bàbá kábíyèsí kí n sọ̀rọ̀ ìjì akẹ́ tètè yọ̀dá mi ọ̀nà jìnnà. ẹ lọ́jọ́ ń sáré dé kọ́dà wọn ni wà lọ jẹun mu ní níta bàbá wa là àkọ́kọ́ yẹn jù ẹ jẹ́ lọ sí wá sí. ẹ gbọ́ kábíyèsí wọ́n ní kí n sọ̀rọ̀ dáadáa ní o kí n máa lọ láàárọ̀ la ọ̀nà ìyàwó mi ọmọ retí mi oorun kan ọ̀kan lálẹ́ èyí tó orun sì kàn lálẹ́ yóò bínú. ẹ gbogbo ẹni tí wọ́n bẹ ní ìjọba gbọ́ ohùn mi tó sì fẹ́ràn Ọlọ́run kó ní Allah. Allah. ẹ wá tẹ́wọ́ yín méjèèjì ké iná àti iná fọba wa ọlọ́mọdé onínájà padà sí ibú. Bismillahir Rahmanir Rahim. Àmì tá a fi ké tán ni. Inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Àmín. Mo kí gbogbo àfa àdúrà ẹ̀ kan sí. Ìyàwó obìnrin máa lọ ìbẹ́ wájú ọba ọ̀tún jẹ́ ń sin ọba jẹnu arọ́ba fi ń sin ọba pa àmọ́ bíi tèmi kọ́ máa gbé lọ. Mo kí gbogbo àwọn àyà ọlọ́wọ́n jẹ́ mi yóò gun ọmọ yẹn lálùbáríkà. Mo kí àwọn youth ọlọ́run rán mi sáwọn kan láyé àwọn youth ni torí pé wa ma arsalna min rasulin illa bil qawmi. Ó jíṣẹ́ kan ṣẹ́ láyé rí àfi pẹ̀lú aha àwọn èèyàn rẹ̀ tí ó jíṣẹ́ fún àwọn ọ̀dọ́ lọ́lọ́run rán mi sí jù. Mo kí gbogbo yín ẹ̀yin ọ̀dọ́ tẹ wá pàdé mi nìyí níta n bá ń fẹ́ Ọlọ́run ó ṣe fún yín. Amiina. Kí ló dá hijira lẹ̀? Omi ifá yìí afáàdé yín ká àwọn àgbàlagbà kan ti ṣe wàhálà ìsìlámù yìí àdúrà wọn ni wọn gbà lórí èmi àti wa àti gbogbo wa tá a wá gbárùkù ti ìsìlámù nínú ìlú yìí lónìí.
àwa kákọ̀ọ́kọ̀ ẹ̀yin kákọ̀ọ́kọ̀ àwọn bàbá kan ti jìyà wọ́n mú mi làgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ bá ka ìtàn dáadáa lérí pé ẹ kírun ẹ pèrún lórí paṣẹ wáàsí wọ́n wọ́ ẹlòmíì délé ẹjọ́ pẹ̀lú gbogbo ń táwa wá ń rí lónìí tá à ń gbádùn lónìí lórí ìsìlámù àwọn bàbá yẹn ò gbádùn ẹ̀ wọ́n jìyà ni gẹ́gẹ́ bá àná ti jìyà lórí ẹ̀sìn tẹwà lórí. sallallahu alayhi wa sallam. kí ni hijira ẹ má jẹ́ àgbàgbé ọlọ́run eléri nù ni ẹ má gbàgbé ọlọ́run àfààní ìwọ ọlọ́run ànsáàkà. أنساك وتذكرني في كل نائبة وكيف أنساك يا من لست تنذاني. bàbá wa kábíyèsí tẹ gbà wà lálejò lónìí lómi fán ẹgbẹ́ àwọn àfa ìkànnì àwọn ambassador nù. yahida. ó ànsáàkà ìwọ ọlọ́run mo gbàgbé rẹ̀. wàtàbíkùrùní. mo lówó mo gbàgbé rẹ̀ mo sì lọ́lá mo gbàgbé rẹ̀ mo dérí ọba mo gbàgbé ìwọ ọlọ́run mo gbàgbé pé ìwọ ọlọ́jọ́ orí jẹ. ansáàkà. mo rí ipò tán mo gbàgbé ìwọ ọlọ́run. ansáàkà. ẹ wà wọn ẹ̀yin àfa nǹkan bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ mọ ọlọ́run rìn kàké púpọ̀ àwọn bàbá wọ̀nyí ó ní ansáàkà ìwọ ọlọ́run gbàgbé rẹ̀. wàtàbíkùrùní. bí mo ti wá gbàgbé ìwọ ọlọ́run tó wàtàbíkùrùní ìwọ sì rántí mi gbogbo gbà ló rántí mi ọlọ́run. fi kulli naibati. gbogbo wàhálà gbogbo fìtínà jẹ́ mànira ìwọ ọlọ́run. wa kayfa ansaka ya man lasta tansani. wa kayfa ansaka ya man lasta tansani. ọlọ́run jọ da bẹ́yìn tẹ́ ẹ kù sí ni àmọ́ kan òṣùpá àti pàṣọ ó ti báyé wọn jẹ́ yányán. ansa wa tadhkuru fi kulli naibati. gbọ́n tí a bá wí ni mọ màmá wa dúró wájú kábíyèsí ni bọ́ọ̀bà bá ń wú bẹ́yẹn bá ń wo ọba báyìí nǹkan mẹ́ta lọ parí sára ọba mo fẹ́ràn ọba yìí púpọ̀ àkọ́kọ́ wọ́n hands ẹlẹ́ẹ̀kejì wọ́n dáa tí wọ́n bá ń wò yẹn ọba mi àwọn ọmọ wò yẹn ó sì máa wò lẹ́yìn ẹ̀tọ́ ẹ̀rù ọmọ ọba ọ ni wọ́n dùn wò ẹlẹ́ẹ̀kẹta lára ọba yìí ní ṣàkṣìyà kéèyàn rí yẹn pé yes this is a man wọ́n wà ń bẹ̀ ọba mi ò bọ bàtà bó débi kókósẹ̀ bí ò débi kókósẹ̀ gbogbo ẹ ti fíjì wọn. kábíyèsí náà rẹ́rìn. ansa wa tadhkuruni fi kulli naibati. ẹ̀yin omi fún ẹni náà. wa kayfa ansaka ya man lasta tansani. àbá mi àgbà babalágbàjì wọ́n ní nǹkan mẹ́ta ń bẹ bá a bá ń wò nǹkan mẹ́ta bẹ́ẹ̀ ń bá ń wò nǹkan náà ọlọ́run ó sì gbẹ̀yìn màláíkà ẹ̀ máa kọ́ ládàálẹ̀ fún wọn. àkọ́kọ́ anazor bilbaiti làpè. Allahu hayatakum. òde maka ọ̀wá máa ń tà wí ẹ̀ wọ́n tà ń kó lọ maka nísìnyí eríṣiríṣi ẹlòmíràn mọ̀ ń tẹ́ ń wí lọ́hùn ńkọ́kọ́ lọ́hùn gbára èyí lọ́kọ́kọ́ lọ́ọ́ sí ó sì kan sókè ó sì kan sálẹ̀ àmọ́ kọ́ máa ń tà wí maka. ọdẹ maka gbàrà ọwọ́ àwọn òun wọlé ọlọ́run ọwọ́ àwọn òun sùn wá gbé ọlọ́run àmọ́ tá a wí àmọ́lé ọlọ́run ní àlà ọlọ́run níbo tí ń wò ó ní wọ́n pè é màláíkà ẹ̀ máa kọ́ ládàá lẹ̀. wà nazar bil Qur'ani ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ ọmọ kuranu ké kò sì gbọ́n tí wọ́n wí bẹ̀ àmọ́ wọ́n wò pé wọ́n sì lọ́lọ́ babalágbàjì ṣe wá sí ìjẹta babalágbàjì wa lóńdó àfa alágbàjì lóńdó ó ní ọ̀rọ̀ Ọlọ́run ni ní wọ́n ń yẹ̀wò lóòótọ́ pé babalágbàjì ṣe wá sí lánàá sẹ́ ní tọ́ ọba lóńdó ó ní ọ̀rọ̀ Ọlọ́run ni ní wọ́n ń yẹ̀wò kò sì mọ́ tí wọ́n wí bẹ̀ àwọn Ọlọ́run á pè wọ́n mọ́ kọ́ ládàá lẹ̀ fún. ẹlẹ́kẹta anazor bil amin kọ́dà kọ́sọ bẹ́ẹ̀ lẹ́bọ̀ Ọlọ́run ní kọ́dà kọ́sọ bẹ́ẹ̀ lẹ́bọ̀
ọwọ́ ń jí wò òun wo bàbá yìí bàbá fẹ́ wọ ọwọ́ ń kájú ọlọ́run níbo tí ń wò ó ní èmi ọlọ́run kò mọ̀ kọ́ ládàálẹ̀ fún ń wo sẹ́ǹsì mi lára rẹ̀ ta ló ní ọ̀rọ̀ bàjẹ́ Allah ẹ gbọ́ ta ló ní ọ̀rọ̀ bàjẹ́ Allah àwọn tó dúdú tí wọn ò rí ta ló ní wọn má rí Allah àwọn afọbajẹ àwọn máa tan ara wọn àti ilé ọkọ ọmọ olóyè ilẹ̀ o ọlọ́wọ́n mọ̀ wọ́n ayé afọbajẹ ni ẹ jẹ gbogbo ẹlẹ́dẹ̀ ẹ̀rú tán wọ́n gbà lọ́wọ́ ẹ̀gbọ́n wọ́n gbà lọ́wọ́ àbúrò wọ́n ti ń tan ẹ̀gbọ́n wọ́n ń tan àbúrò àbáná ń wọra wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n tan gbogbo wọn wọ́n gbowó lọ́wọ́ èyí tó gbowó lọ́wọ́ ẹ̀tàn ìtọ́nà bá ní ọwọ́ lédè ọlọ́run ní wọ́n mọ̀ gbé fún ọlọ́run ṣeun tí ń sí nílé olóyè ń bá yìí dáwó fábọ́ bá jẹ tí ọ̀bọ sí ń lọ́wọ́ wọ́n na omi nù yín nítorí má mú ajá ní bá ń gbówó mi owó mi dà àmọ́ ọlọ́run ṣeun ń sí ní ilé ọba ìdílé yìí tí mo wà náà lọ́lọ́run rán mi ẹ má gbàgbé ọlọ́run àkọ́kọ́ nù ẹ má wá rántí níbo la ti bẹ̀rẹ̀ níbo la parí ẹ̀ sí ibì kan la ti bẹ̀rẹ̀ wá bira rẹ pé mo lọ parí ẹ̀ sí. mina ina yabtidai. ọ bẹ̀rẹ̀ àtọ̀lọ́ ń jẹ́. thumma ila aina yantihai. àwọn kan bẹ́ẹ̀ wọ́n lójú wọ́n rí náà láàárọ̀ ẹ̀yin omi fán wọ́n rí náà láàárọ̀ ń bọ̀ dà yìí la èmi ọlọ́run gbójú wọn ò rí náà wọ́n bẹ nínú ayé dòní yẹn. wọ́n rí jẹ wọ́n rí mu láàárọ̀ ń bọ̀ dọ̀ sọmọ sọmọ dẹ́n tí ọmọ lọ́ọ́ kan lẹ́kọ̀ọ́ pé ṣàánú mi ọlọ́run ò ní fi náà ọmọ jó yín ìní tí ń jẹ àwọn kan rà sọ̀wọ̀ mọ sọmọ dẹ́n tí ń tọrọ aṣọ yẹ́rù ọmọ bà ọ́ ní jíra tòní ta fẹ́ ṣe wá ṣe é pé ń bọ̀ lọ́ọ́ parí ẹ̀ sí. min aina yabtidai. níbo ló ti bẹ̀rẹ̀. thumma ila aina yantihai. mo rí nǹkan lómi ifá lónìí káàfọ́ ọmọ náwó bí olówó. nso ní ìgbé ọdẹ. àmì fana ilẹ̀ lùjúdì. àmì lùjúdì ilẹ̀ fana. níbo ló ti bẹ̀rẹ̀. kharajtu min zulmatil ukhra. Gobi tó o ti ń bọ̀ wọn kọ́kọ́ ń bẹ ní àtọ̀ o kú ò látọ̀ ogójì ọjọ́ àwọn àtọ̀ níran nínú ìyá rẹ̀ ń bẹ. After 40 days aṣọ di ẹ̀jẹ̀ kí thick blood. Àtúwò òun náà níran ogójì ọjọ́ àti ogójì ọjọ́ kìíní ogójì ọjọ́ kejì ń jẹ́ ọgọ́rin ọjọ́ 80 days nù ni à ń wọ̀ràn. Ọjà àfa nbẹ láti palẹ̀ ẹ̀ mọ́ ọjọ́ olówó nbẹ láti palẹ̀ ẹ̀ mọ́ ọjọ́ ọba nbẹ láti palẹ̀ ẹ̀ mọ́ ọmọ ọba ilé ọmọ ọrọ̀ nbẹ láti palẹ̀ ẹ̀ mọ́. kharajtu min zulmatil ukhra. fama amami wa ma warai. àfàwádé nǹka lómi fún òwe rire tó kó gbogbo wa ṣe ni gbogbo wa nìkan ká wa ṣe. Àmbẹ̀wájú kábíyèsí wa báyìí inú kálukú wa dùn pé kábíyèsí là ń wò yìí lérí ọ̀rọ̀ pa à ń sọ̀rọ̀ ọwọ́ kí wá ní kí ló wá fa hijira nǹkan kan ní ọ̀sán fa hijira. adamallahu hayatakum. ẹ̀yà Sokoto. atharul hijira. yomi fa eri pa hijira. fi nashri dinil haqqi. ebi àmọ̀ tán ẹ̀sìn àmọ̀ tán ká iná ìtọ́jẹ́ sí òótọ́ yìí náà ni. laqad kana al-islamu bimakkata. ìsìláàmù ti ń bẹ ọwà Mọ́kà. yasiru sayran bati'an. wọ́n ń ṣe jẹ́ẹ́jẹ́ wọ́n yóò kírun wọ́n yóò ké Kùránù. amma fil madinati. àmọ́ nílùú Madina. falam takun rasulun biha illa ashiyata aw du'a. ẹni ọba gbọ́ pàǹsọ̀rọ̀ yìí akóni sallallahu alayhi wa sallam. ẹ wá wo Madina tá anabi wa padà sí. sallallahu alayhi wa sallam. kò lọ àṣà dẹ́bẹ̀bẹ̀ lé yóò lò yálẹ̀ ta. hatta
intashara al-islam. gbogbo sẹ̀mí ayé ìfi ń tan islam káàkiri ni. intashara sari'an. ń sì ń tàn náà ní kíákíá islam tiwa lónìí ibà fi ń jẹun ni anabi ṣe wàhálà ni. sallallahu alayhi wa sallam. owó lẹ dá fún mi tí n kó lọ léwu ẹbí ọgbàrú ẹ. sallallahu alayhi wa sallam. gbogbo wàhálà tiwa lórí islam pinwo ni a pinwo òpinwo owó lẹ dá fún mi bá mú tí n kó lọ léwu anabi ọgbàrú ẹ iná sí ni ó ṣe wàhálà lẹ́yìn ká ti náwó yìí bẹ́ẹ̀ la anabi ná. sallallahu alayhi wa sallam. ẹbí òní máa ká àwọn tó ní tì abubakar ní ìyálà yahoo nísìnyí pé gbogbo ntọ́ba náà ọ̀ya báyìí bá ń sọ̀rọ̀ kí ni ká ní ọ̀ya 10 million mọ̀ náà sítọ́lọ́m. ẹ̀yin olówó onúùlú tá ń dúró tì mọ́mọ́ àdúgbò wọn tó ní ọ̀ya ẹ̀ wo mọ́sálásí ló kọ̀ mí ẹ̀ máa kọ́ ta nínú yín àmọ́ ẹ̀ lè gbèsè ní adéwà ẹ wá ya nǹkan kí nǹkan lójú àgbo paradise ní ilé bàbá ó ti gba àlùjáná wo àbọ̀lọ̀ ọlọ́kan kan lọ́dọ̀ náà tá ń lọ bá wọn. wàhálà ìsìlámù tiwa dáhùnṣe àbí ń jẹun ní èmi rẹ bàbá ṣe sùúrù tán nísìnyí tí wọn bá kú tá a bá lọ bẹ tá a kéka bẹ ọmọ òkú sí ni ọmọ kéékèèké ni wọn bẹ́ẹ̀ nìkan báyìí náwó náà wọn àfa ẹ dákun ńgbà tá a wá pa owó yìí tí wọn ká yìí tó wá jẹ nǹkan bíi 5 million ẹ dákun ẹ jẹ́ káwọn àfa ẹ dákun ọdọ alábàání ẹ̀yin àfa ẹ dákun 500,000 ẹ jẹ́ àpín yìí hùn ṣe é rí 4.5 tó kù àwọn ọmọ òkú yìí kéré kò sí báńkì àwọn afọwọ́kọ àwọn ọmọ àgbà òní àwọn bàbá wa lónìí wọn ni ọ̀dà abẹ́ ọ̀dà bó ti rí wù kò ní kísà yìí láyé wọ́n pa ni ìpè àdúró owó yìí àwọn akẹ́kọ̀ọ́ bá wò ó àwọn ọmọ òkú o anabi ẹ̀ wá sí wa. lakodi labida rasulullahi bima kata. bàbá wa adéyin ká lómi ìfọn àlà ádẹ́bì bí ti ń ṣe yìí bẹ́ẹ̀ lànà bí gbogbo sẹ̀mí ayé ẹ̀ ṣe ọ́ dààmú nítorí ọmọ ọlọ́mọ bí ṣe wàhálà nítorí àwọn ọmọ ọlọ́mọ ó ṣe wàhálà nítorí àwọn àlè ọmọ rẹ̀ anabi ń kú lọ anabi tún wá ń bi mikael pé anabi ní ìwọ anabi ní ìwọ jìbìrìlù ó ì ti fẹ́ kú kí Ọlọ́run fi kalẹ̀ fún wa ní àpọ́nlé ọ̀sọ́ àwa ń dẹ́kun ó tún kù àwọn àlèhùnmọ̀ mi àwa nù ẹ̀wọ̀ ànábì ń kú lọ ó kù a second tí èkú tún èyí ẹ̀mí tán ọwọ́ ní sùúrù àwọn àlèhùnmọ̀ mi ń kọ́ kí Ọlọ́run wí nípa wọn Jibrilu ní ìwà ànábì Ọlọ́run gbogbo òjò kò sí ìjọ kọ̀ọ̀kan wà lẹ́jẹ̀ náà àfàwọn ìjọ tiẹ̀ ànábì ní tó alhamdulilayi ọkàn mi balẹ̀ máa gbẹ̀mí nítorí tiwa àánú ta ni wọ́n ṣe ẹ̀yin olówó tẹ̀ jẹ́ mùsùlùmí wa àánú ta lẹ tẹ wọn àáfàá lónìí sáfù wájú ẹ̀yin ìmáàmù ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀hún ẹ̀ sì dúró lérí òótọ́ ẹ lákùnrin yìí tẹ́wàá tó pè mí wá sí nílùú yìí jọ mi ẹ gba kínní tó dáa kínní yìí bí ẹgbẹ́ àbá Adéyínká jẹ́ èèyàn mi ẹbí mi ni ń sọ kínní ilẹ̀ yìí ń lọ lé ni. Allah. ẹ wá dúró owó tó ń ná sí jòkó yìí kíkì ni wọ́n máa sọ̀rọ̀ kọ́ máa fẹ́ẹ̀lì kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa fẹ́ẹ̀lì. báwọn òṣùpá àwọn pàṣọ bá sì wá ẹ máa gbọ́ ní 100 mẹ́ẹ̀lì ni èyí ṣe ti ìsìlámù wá rí báyìí Ọlọ́run. jama ẹni náà. lakodi labida rasulullahi bima kata. àwa gbé Maka wọn bẹ Maka yìí. salasa ashara sanata. ọdún mẹ́tàlá Ànábì ṣe ní Maka. yẹ̀dìhù àhàlà ìlàlẹ̀ ìsìlámì. Ọlọ́run o bí ẹ bá ṣe kọ́ Ọlọ́run ò bùn ẹnìkan níkú kò yẹ ká Ànábì ó kú àmọ́ ti parí ẹ̀ pé òun nìkan ló wọn ní kú. òní wa ma ja'alna. wa ma ja'alna li basharin min qablika khulda. ẹ máa gbọ́ Kùránù. afain mitta fahumul khaliduna.
ẹ sì máa bẹ. àṣẹ káwa tá à ń bọ̀ lẹ́yìn olórí ibi tá a gbé nínú ilé ni. bí kábíyèsí kan ọba kú kò lè kàn yín tọ́jẹ̀ yìí. ọmọ tó wó pálọ̀ bàbá rẹ̀ ti ń tún ṣe bí bàbá rẹ̀ ọba kú sófin jígà lè kú mẹ́rin. àfi kó kú ló tó lè ló pálọ̀ ni. ẹ̀yin àfa àwọn àjọ Sùlìkíbìlì wọ́n lọ bá Sùlìkíbìlì wọ́n ní èéṣe àti ń sunkún pọ̀ jù àfẹ́ máa kú mọ́ bọ́ọ̀ bá wa bẹ lọ ká mọ̀ mọ́ àní tẹ̀lé tó wí. Sùlìkíbìlì wa padà sọ́dọ̀ Ọlọ́run àwọn àjọ mi wọ́n ní bí n bá bá wọn bẹ̀ ọ́ káwọn ọmọ kú mọ́ nù lù àwọn ò ní ṣe ìsìlámù yìí Ọlọ́run ní Sùlìkíbìlì ọ̀dà wọn ò ní kú mọ́. Sùlìkíbìlì bá padà sínú lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ ẹ̀yin ìjọ mi mo ti béèrè ntẹ̀rí nbá yín béèrè lọ́dọ̀ Ọlọ́run lẹ̀ ní kúmọ́ Ọlọ́run tó bá yín sàdéhùn. 21 years ọdún mọ́kànlélógún ni wọn ò fi kúmọ́ nù lu Sùlìkíbìlì ẹ wá wo ntọ́ sọlẹ̀ nígbà ọ̀yá wọn ò ròǹjẹ tí wọ́n jẹ mọ́ èèyàn ń pọ̀ ẹ̀ẹ́dẹ̀ká kò kúmọ́ wọn ò rílé tí wọ́n gbé mọ́ bàbá àgbàtọ́ yẹ kó kú káwọn ọmọ kó nulẹ̀ bàbá. owó òsì tí wọ́n nà mọ́ èèyàn ń pọ̀ sẹ́lónì nísìn Ọlọ́run lọ́mọ yẹn ni ó kú bàbá wa ìmáàmù àgbà nílùú lomi fún Ọlọ́run ló sì mọ̀ yẹn ni ó wáyé àwọn tó kú ni àwọn tó dé ni ó tún gbà pò wọn bí ìbá ṣe bí àbá ti máa jẹra wa a sọ̀rọ̀ àwa ni pé wọ́n ti àyè tí ìṣe bẹ́ẹ̀ náà kà ń jẹra wa èyí lérí mo fẹ́ ṣe pò ẹlẹ́kẹ́ mo fẹ́ lọ tẹ́nà ẹlẹ́kẹrin lèyàn ń tọ̀nù nùlù yìí wọ́n ti ń jẹ èèyàn nísìn wọ́n ń jẹ èèyàn lérí pé mo fẹ́ jẹ èdè ipò iṣẹ́ wọ́n sì ń jẹ èèyàn bẹ́ẹ̀ yẹn rìn ní sìnkọ́ máa wẹ̀ yìí ni abuké mélòó lẹ́rìí nínú ìlú tóun nìkan dárìn báyìí wọ́n jí gbé ni. àfàìmítà. bí wà nábì bá tiẹ̀ wá kú Jibril wá dé pé má banújẹ́ wà nábì ṣé wọ́n yọ̀ ni kó kú láyé àfàìmítà bí wà nábì bá tiẹ̀. fọ́ọ̀mùlẹ̀ khaliduna. sáwọn ọmọ wa lu ẹbọ lásìn lọ ni kò pọ́síbù àwọn náà kú àsìkò tiẹ̀ ló tó. àfàìmítà fọ́ọ̀mùlẹ̀ khaliduna. àwọn tó wá pọ́nkúlé yányá òun làwọn ọba aláyé ìbá wọn pọ́nkúlé púpọ̀ bọ́kàn bá kú wọ́n wá káàsì àti bẹ́ńtà rẹ̀ wọ́n lọ mọ́ wọn ní tìta wọ́n máa gbé ọba wájà ọwájà wọ́n ní nǹkan ṣe ọwájà kọ ogun abẹ́sítọ̀ lónìí ẹlú agbókọ́ba yìí ti kú àjàwó lọ́wọ́ bẹ́ẹ̀ bá bàbá yín lájà àgbà kan rèé nǹkan wọ̀ lúnu ẹ bá fi lè bọ́ba lórí àjà kọ̀ wájà ẹ ànáàsì kú wọ́n tó bá wọn pọ́n kúlé mọ́ ọba la ẹ wá wọ wàhálà ẹ ń kírun nísìn Allahu Akbar Allahu Akbar ẹ gbẹ̀rù tó wọn ò pé báwọn gidigbo ni kótó di tí wọ́n ń pè bí mo ti pè wọ́n. ẹ ń ṣe wáàsí ẹ omi ti ṣe wáàsí tó bẹ́ẹ̀ bá kọ àfa àdé wa náà ní sọ pé kóun náà wá ṣe wáàsí ni yóò máa ṣe tó pẹ̀lú rọrùn wọn ò sí báwọn gbà náà kò sí yálà yà olúwe. wọ́yẹ̀ ahlahu ila al-islami. anábì wa ń pe àwọn ìlú ẹ̀ ń pè wọ́n ẹ máa bọ́ nínú ẹ̀sìn Islam. falam yastajibu lahu. wọn ò dá nàbì lóhùn. wa adha'u. wọ́n sì ń ṣe ń sùtá. wastamarra fi da'awatihi. tó wọ́n ti ń wàhálà nábì tó wọ́n ti ń dààmú ànábì tó wọ́n ti bẹ́ẹ̀ yọ ayé lẹ́mìí ànábì Muhammad kò sí ní. hatta nasarahu Allahu nasran aziza. bàbá wọn bá ànábì ò sinmi rárá òjíṣẹ́ Ọlọ́run má sinmi. ẹ̀rí babalágbàjì ní bọ̀ nísìnyí ó sì mọ́pẹ́ ẹ̀dá ní kọ́dà bí ń lọ wájú Buhari pírẹsidẹ̀ntì olóko mi bí ó ti mọ́pẹ́ ẹ̀dá nínú. ò ní bẹ̀rù tọ́ba ti pé lórí ò lọ wà ọba ń bẹ tọ́ ò ní bẹ̀rù bọ́ọ̀bà wo yẹ̀pẹ̀ èyí tó kílíà ní owó òní á dà níyàn wọ́n dà níyàn sínú yẹ̀pẹ̀ rẹ́gẹ́ ní ma bọyọ rí náà lónìí Ọlọ́run níjọ dáa fún yín kò ní yẹ yín àlàyé. wọn á sọ ọ lẹ ọwọ àwọn ń tọwọ tọwọ ní. bẹ́ẹ̀ bá ti gbọ́ wọn jalè nù.
ẹ ń lọ rìn àjò ìyàtọ̀ òun níbẹ̀ ni à ń lọ gánà lọ́ọ́ máa sọ ìyàwó ni òun tóun ṣépè sówó. yẹ tààrà ní owó tọ́lọ́wọ́ bí ọjọ́ àlìkìyàmà fún wáàsí tí wọ́n gbọ́n mú lò ní ó ṣe tọ́lọ́wọ́ bí ọjọ́ àlìkìyàmà la yusalu amma yaf'alu wa hum yusalun ẹni tí ó bí èmi ọlọ́run ò sí àmọ́ ń gbó bí yín léèrè ń gbó bí ọba ń gbó bí àfa ń gbó bí ìmáàmù gbogbo yín níbi léèrè Ànábì ń ṣe wàhálà lọ ìjìrà lẹ́yìn gbọ́. Awwalu hijrati fil islami. Àkọ́kọ́ hijira nínú Islam tá a wà yìí kí ni jẹ́ hijira intikal min makani ila makani kó n bì kan báyìí mo kó ẹmọ lọrin agége ó ṣe hijira rẹ̀ ọlọ́ba akẹ́ àbálágége bàbá ṣe hijira kó ń lọrin wọ́n ṣe lè kó. àfàgbà Sheikh Tajul Adabi àfa ṣe hijira kúrò ní Ìlọrin wọ́n ṣe l'Abẹ́òkúta pé Abẹ́òkúta ń ilé kejì àwọn àdàbíyà ni àfa àgbà sùn nbẹ la àfa àgbà ti lọ ayé bàbá tọkọ Sheikh Kamaludin nìkéwu bàbá òun náà lọ́kọ̀ àwọn ọmọkóńdòrò yìí nkéwu àfa àgbà lọ́kọ̀ àwọn ọmọkóńdòrò nkéwu ni ma wọ́n fi di ìmọ̀ tó yẹ kódóró àwàlà sọ́ọ̀tì ẹ̀ sí mọ̀kóńdòrò ìmọ̀ tó yẹ kódóró làáfà sọ nkẹ́ gbogbo mọ̀kóńdòrò ayé àdàbíyà ni wọ́n torí Tajul Adabi lọ́kọ̀ wọn lọ́kọ̀ àfa wọn èyí bàbá Tajul Mumini ọmọkẹ́ wà fàgbà ni bàbá wa Alhaji àgbà ọmọkẹ́ wà fàgbà ni àfa àgbà ló fún gbogbo olórí mọ̀kóńdòrò ayé ẹni ọ̀dà alẹ́ nù ni ọlọ́mọba wa kẹ́ àfa Tajul Mumini. Amina. ìgbà wọn paasi tí wọ́n yege àfa ni bẹ́yìn báwọn bàbá wa ní Alikuma University wọ́n ti mọ̀ pé excellence ẹ̀ ó mú distinction àbí kankan àfàgbà ni Tajul Mumini. gbogbo ẹni ọgbọ́lọ́ ń gbọ́ láyé ìwọ́ládé wọn. ọwọ́ àríbí àbí òrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá dé ìlú kan lónìí kábíyèsí tí ọba ti bá wọn láwà níbẹ̀ kó tètè ya palẹ̀ mọ́ gbogbo bẹ́ẹ̀ ni o ìlú wọn ò dánu. bọ́ ọba ìwọ̀ òru kan lónìí ọwọ́ orin lọ òru ńlá wà ní kankan pé àwọn mọ̀kóńdòrò sí lu wọn ni ẹyọ kan sí lu yìí tètè ya palẹ̀ rẹ ọmọ àìdé bí à ń lọ jẹ́ àlọ́ kò síbi tí wọn ò sí wọ́n sì kọ́kọ́ ń débẹ̀ níta àbá Adéyínká lómi ń fọ́n ṣe ìlú ọ̀kọ̀ọ̀kan ṣe nísìnyí wọ́n fúnlọ́mọ kéwì yọ sọ àwọn kan dàáfà nísìn adétí mọ̀kóńdòrò máa sánú yọ sọ àwọn kan dàáfà nísìn ọmọ yín tẹ ẹ lọ́ọ̀yà tọ́ọ̀gì àṣírí kan bẹ lọ́dọ̀ àwọn mọ̀kóńdòrò kò sí lọ́dọ̀ àfà mi bọ́mọ rẹ bá ya pàlìkà sáfi sọ́dọ̀ wọn nígbà ọba lọ́wọ́ láàrin oṣù méjì inú rẹ yóò dùn ọba tẹ́ wọn pé àpùlà ọlọ́wọ́ kára ẹni àríbù kọ́lí bẹ́ẹ̀ yóò yíbù ọmọ rẹ bẹ̀rẹ̀ ayá nù. ọmọ rẹ wọn náà máa wò pé mo dúpẹ́ sàkánà yóò tún máa bí àfa ìyá abiyamọ yóò tún máa bí àfa ẹ dákun sẹ ẹjọ jáde kì í lọ bí kankan yóò lọ bí kankan sẹkẹsẹkẹ làwọn fi ń de ẹ̀rí ni torí kọ́ bá wa kì í la fi tú sẹkẹsẹkẹ àwọn ni kọ́ nísùn kúlì fúti àákétí la gbogbo gitọ́ bá ní kókó àwọn mọ̀kúndòrò níjẹ́bẹ̀ èmi ò lè dè yẹn sẹ́kẹ́sẹ́kẹ́ sí àánú rẹ̀ ọmọ sí mi àmọ́ àwọn fẹ́ wò pé afẹ́kọ́jọ́ ọ̀la rẹ̀ ọ̀dà wọn ó dè nísìnyí níbẹ̀ náà ni ó ti máa jẹ̀kọ́ yóò wá padà jẹ́ èèyàn bọ́ ọ bá ní mugbó àwọn afọ àwọn ọ̀rẹ́ rìn ni àwọn mọ̀kúndòrò wọn ni ọlọ́wọ́n bàbá wa alágbàjì kò sì ní mugbó mọ́ sẹ́kẹ́sẹ́kẹ́ níwọ̀n èdè bọ́ ọ bá lọ yàtọ̀ jẹmọ̀ ẹni náà làfọ̀ rìn ọlọ́wọ́n bá wa àgbàlagbàjì wà láì kò ní yàtọ̀ jì mọ́ wọn ó dè ní ó lè lu ọ̀sẹ̀ kan lérí díìní tí wọ́n ní jẹ́ jẹun sẹ́yìn ní àwọn arántí gbó mọ́. bàbá kábíyèsí mo kí i púpọ̀ wọ́n bọ̀ àwọn ọba kan ti lọ àwọn ọba lóòkú bẹ́ẹ̀ bá ní sáà gbẹ̀yìn ọba ìdí ọ̀nà ẹnugun bẹ̀ wọ́n níjó ní ìta lọ sí wáàsí ẹnugun la lọ gbà akànlú kan lójú ọ̀nà ìlú tá a kàn lójú ọ̀nà yìí bàbá kábíyèsí ọba wọn bóun bá jọba tọ́bẹ̀ tíjọba yìí ẹ̀ tún wá ní ọba lóòkú ọtọ bàbá kú níjọ́ kejì lòun ó kú láàyè ni wọ́n sì sí
àṣé wọ́n ti ń bàbọ̀ bí ọjọ́ pẹ́ èyí tí wọ́n jẹ yìí ìlú èbó lòun ti dé tí wọ́n ní wá jẹ ọba lóhùn. ọjọ́ kejì oṣù méjì lọ́lẹ́ tóun ti gbádùn lamẹ́ríkà dáadáa lọ́ba bá kú wọ́n ṣe gbogbo orò tán wọ́n ní ọjọ́ kejì ní ọkàn ọ̀yà yọjú síyàwó ẹ̀ etí ẹ̀ mélòó àwọn ọmọ mi lọ́wọ́ ẹ̀ èmi ń lọ́nu ọba ló kú òsì wo èmi ọba kankan kú ọba ẹ̀ẹ́dà kú ni. ẹ ti màlúù ọba ló kú bá sá lọ ó ti yé yín lọ́nà ẹ̀nùgún lọ́hùn wọn ọ̀rọ̀ bá ló kú lónìí abọ́ba kú kọ́ wọn ò rí lónìí abọ́ba kú kí ni ọ̀nà pápá bọ̀rọ̀ ọlọ́run tiẹ̀ yẹn ni pé ọba kú lẹ́nu kòtò kọ́ ya kú tiẹ̀ kálukú wáyé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ànábì wa ń ṣe wàhálà ẹni sallallahu alayhi wa sallam ẹ yòó ń bú ẹ̀mí gbàtà wà ń lọrin ẹ̀wí ẹlẹ́ẹ̀kẹta bíi káànábì ọ̀dáhùn. sallallahu alayhi wa sallam. abáyàyà. wàdù hijirati fil islami. àkọ́kọ́ ìjìrá nínú Islam. lamara rasulul karim. nígbà tá ànábì rí àfàwárí yín ká nígbà tá ànábì rí pé. ma yusibu asabahu minal bala'i. àwọn tí ànábì rí àwọn tí ń ṣẹlẹ̀ sáwọn àjọ rẹ̀ nínú àwọn àdánwò Ọlọ́run. wàtàbíbi. ó sì rí bí wọ́n ti ń jẹ wọ́n níyà wọ́n jẹ àwọn sàbí ànábì níyà púpọ̀. wa annahu la yastati'u an yamna'ahu mimma huwa fi minal bala'i. ànábì sì wá rí pé òun ò lágbára. ọlọ́mọ sábà wá kí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ànábì ní kó wọn lágbára kó wọn ayẹ̀múná àwọn kó wọn hànà fún wọn pé ẹ má jẹ àwọn ọmọlẹ́yìn mi ní yàrá yìí mọ́ kò lágbára tó lè fi ṣe bẹ́ẹ̀. wa qala lahu. wọ́n á wí fún wọn. law kharajtu ila al-'asha. ẹ̀yin sàábẹ̀ mi ìbá dáa bẹ́ẹ̀ bá lè lọlẹ̀ Abasha. fa inna fiha malikan. ọba kan bẹ́ẹ̀ lu Abasha tí mo ní ẹ lọ yìí ànábì àánú àwọn àjọ rẹ̀ ṣe pé wọ́n wulẹ̀ pa yín tán ni ẹ sì rìn àjò lọlẹ̀ Abasha ọba kan bẹ́ẹ̀. la yuzlamu indahu ahadun. nínú ìlú ọba yìí ẹnìkan ní sábòsí ńbẹ ni ẹ lọ. wa hiya dusidine. ilẹ̀ rẹ̀ sì ní ilẹ̀ òdodo ní ìlú òdodo ní. wa inda dhalika. ẹ wọ̀lú Nàìjíríà wa ti wá tó ní bàbá wa kábíyèsí òótọ́ dà àwọn adájọ́ wa ẹ̀rí ẹ̀wọ̀ owó tí wọ́n bá nù lé wọn àwọn adájọ́ wọ́n ń oṣù báyìí nù kí àwọn adájọ́ tá a ṣe báyìí wájú wọn nù kóòtù bá tẹ ẹ gbọ́dọ̀ bí ọba rẹ́rìn ẹ gbọ́dọ̀ rẹ́rìn ẹrú Ọlọ́run kan Ọlọ́run ó tiẹ̀ dẹ̀hùn wọ́n ní wọ́n gbé adájọ́ ọba rẹ́rìn ìyẹn náà gbọ́dọ̀ rí òun wá dé kóòtù wọ́n wá ń bèèrè ẹ pé ṣé ìwọ ló pa ẹ́ nìyẹn bàbá ń sùn ní òun kọ́ pa bàbá ní ń bò ṣe pé pàyànpàyàn láwọn bá mi èmi mọ̀ pa ok adájọ́ ni náà kò sí wàhálà mọ́ wọ́n ti jẹ́wọ́ ẹ̀wọ̀n wọn ò ní pọ̀ ni. Allah. lọ́ọ̀yà bàbá wa jẹ́ sí bàbá gẹ́ wọ́n yé sùn kóòtù bá adájọ́ ń sọ pé ẹ ti jẹ́wọ́ bàbá ní jẹ́wọ́ kíni jẹ́wọ́ kíni èmi ọ̀pá yẹn ẹjọ́ wa gbẹ̀yìn lẹ́pa wọ́n yé sùn kóòtù ọ̀rẹ́ wa bá bú ẹ̀rìn lẹ́yìn ẹ̀ ráwọn bàbá ọlọ́pàá ní tayọ́ rẹ́rìn òun ò tún wá dákẹ́ nígbà rẹ́rìn lókè ẹ̀ mọ̀ gbọ́ káwé ẹ̀ mọ̀ gbọ́ adájọ́ àwọn olóhùn pa wọ́n bá ní òǹdè kọ́ mọ̀ bọ̀ wá kí ó kọ́ tiẹ̀ ti jẹ́ orí báyìí ni kóòtù ló ti wá rẹ́rìn so orí kẹ́yìn kankan rẹ́rìn tí wọ́n fi rẹ́rìn lónìí àgbà tó tún pa adájọ́ lẹ́rìn ọwọ́ ni adájọ́ ẹ̀gbọ́rọ̀ tẹ́yìn náà sọ bàbá ní òun lòun pa kò sẹ́ni ọ́ pààyàn nú ẹbí òun ẹ̀ wá ń pé ó ti jẹ́wọ́ ẹ̀wọ̀n gbà díẹ̀ náà lẹ́ẹ̀fún adájọ́ náà bá bú ẹ̀rìn. ọwọ́ adúró wọ́n á retí ntádájọ́ wì àwọn èèyàn ń pè é ọlọ́mọdé ọ̀sẹ̀ wọn lónìí ó ní ẹ farabalẹ̀ àwọn pọ̀ táwọn ọ̀sẹ̀ wọn adájọ́ náà ọ̀sẹ̀ wọn ìbáwọn náà rẹ́rìn ní sígbà tó ń sọ̀rọ̀. ẹ wo Nàìjíríà tiwa tá a wà nù ẹ lónìí ẹ wo mi ìyá ni èyí tí ń rí gọ́ọ̀mẹ̀ntì kì í sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀dà tó gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà owó oṣù on 25 kálukú ti gbowó
ẹ wà wọn ọ̀nà wa tá a fi lé àyàn àyàn tó gbé ni orí sánmọ̀ la ṣe bá wa kò sí jìkì kò sí jàgà ẹ wọ̀ náà ọmọ Nàìjíríà kò sólè kò sí kan a sì ń bọ̀ ìyà gbogbo àwọn tá à ń bá lójú ọ̀nà ní àwọn agbófinró wọ́n fi wálẹ̀ wa ni ẹ sọ̀ láyọ̀ o à ń lọ ni wọn ò dá wa dúró wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa ẹ wọ Nàìjíríà ìlú gidi ìlú tẹ́rì wọn pé a sì ti rí olóṣèlú àti ìrọlóṣèlú Nàìjíríà Ọlọ́run san wọ́n lẹ́san àtàwọn ọmọ wọn yóò san wọ́n lẹ́san papọ̀ àásà ń gbádùn ní gbogbo nǹkan ń lọ nírọ̀wọ́ rọsẹ̀ kò sí wàhálà oúnjẹ ọ̀wọ́n lásà ń lọ lẹ́nu dò lórílẹ̀‐èdè kan yìí náà a sì láwọn aláṣẹ aláwọn tó kàwé tẹ́rí wọn pé àmọ́ kò sí bẹ̀rù Ọlọ́run nù ẹ̀ kò sí bẹ̀rù Ọlọ́run nù ẹ̀ tòun tí wọ́n ti ń ṣòfin tí wọ́n tẹ̀lé wọn náà bàbá wa díjọ́ ọdún ó gbọ́n yín bàbá ìmáàmù ẹ máa burú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa mọ̀ pọ́lọ́run ní òbí yín kìí sá wọn bàbá díjọ́ ọdún ẹ bá ti rí àwọn sínétọ̀ kan ní sáfù wájú ẹ lé wọn kú ẹ bọ́ sẹ́yìn afa ìṣáká bọ́sìn sàmánù kí ni wọ local government bọ́ sẹ́yìn lọ́hùn afa ìmùránà bọ́sìn àwọn afa ni ẹ jẹ́ ó kún ẹ̀yìn yín àmọ́ nítorí owó gbogbo àwa lè máàmù náà àárọ̀ tó sọ mọ́ nígbà bá kíhun tán ní àwa ìmáàmù ní gómìnà wa ọlọ́njẹ́ mi rí ogún ẹni tó yẹ ká sọ pé kọ́ ọlọ́mọdé mi rí ogún kí la gbádùn nínú ìjọba yìí ẹ̀yin lẹ́ ń jẹ́ ìyàwó jẹ wa àṣẹ ọlọ́run sì ń bẹ̀rẹ̀ nù yín àwọn bàbá ìmáàmù ní ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí gómìnà wa kó kùn dáadáa àwọn mọ̀láyíkà ní ọlọ́run sọ ọlọ́run tó àwọn náà wọ́n tọrọ ìyà fúnra wọn àmín kọ́pẹ́ ń bẹ̀ kí wọ́n ṣe dáadáa àgbọ̀ ọlọ́run jẹ́ mi wọ́n gùn owó yunifásitì ni wọ́n dínkù ni àbí kíní kan wọ́n dínkù ṣé bá a ti ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ làwọn bẹ̀ ibà wọn kan níjọba àjọ nígbà tẹ̀yìn bẹ̀ ibà wọn kan níjọba àjọ náà èyí ṣe kí ló yí padà Amẹ́ríkà bó ti wà náà lọ́wọ́ àdóni China bó ti wà náà lọ́wọ́ àdóni àwọn búrẹ́dì wọ́n tún gbé wọ́n tún fowó kún ẹ lọ́kàn àǹfààní kíní bẹ́ẹ̀ lára búrẹ́dì bó o ti ń jẹ lọ́mọ ẹ máa nàjú mọ́ra yín nù ọkọ̀ báyìí tẹ́ ìjẹ́ tán kí wàá láǹfààní ti ń bẹ lára ẹ̀ ẹni wọ́n ń pè wọ́n tún fowó kún yìí bàbá àdìjọ́ àlìkì àwọn bàbá kábíyèsí ọmọ Nàìjíríà tó bá wọná iná di dọ́bù ni iná kala wà nínú ẹ̀ lọ́wọ́ inú ayé iná kala wà nínú ẹ̀ àwọn nínú hófù kan báyìí àmọ́ bí à ń lọ báyìí kì í yé ẹnìkan Ọlọ́run kún Buhari ni gbogbo àwọn tó sọ láǹdì Buhari ọ̀fẹ́ kórìíṣe Ọlọ́run ṣàánú Buhari ni ní wọ́n bá bẹ́ àgbẹ̀ epo ní wọ́n á bẹ́ lọ́hùn ní wọ́n fọ́ ní wọ́n á fọ́ ní nígbà bá wà wò gbogbo àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ á máa jí epo Nàìjíríà fà ẹ mọ̀ wọn ǹjẹ́ lè takùn wọn ẹ bá wọn Nàìjíríà mọ̀ wọn àwọn lẹ́sẹ̀ bàbá sà fún lónìí fún gbogbo wa náà ó ti pàdé wájú Ọlọ́run báyìí ẹ rójú olè ẹ sì lè mú bọ́mọ̀ kan bá wá gbé kinní kan láàrin ìlú tó gbẹ́ran ẹ máa mú bọ̀ ń pálásì ọ kábíyèsí ọgbẹ́ran ni àwọn olè tó dé tọ́wálé ọdún tọ́wálé kérésìmesì ẹ ṣe lù wọ́n kẹ́ mú ọ lọ́wájú kábíyèsí ẹ̀ sà wọ́n ní wọ́n jí wókó àrí wọn ní wípà ẹ ṣe mú ọ lọ́dọ̀ ọba àwọn ọmọ ò ṣe é mú àmọ́ ọmọ ọlọ́mọ tó wá gbẹ́ran ẹni tó yẹ kẹ́ẹ̀kan fọ́ létí kí mọ́jà lè mọ́ àmọ́ ìgò tó MTD ìgò tó àgọ́ ọlọ́pàá ẹ̀ à ń kọ́ọ̀bù lọ́wọ́ ẹni ọgbẹ́ran kí ló dé ẹran àwọn tó wá kó tírílíọ̀nù ẹ wá sọ wọ́n lé àwọn wá rìn lọ́ba yìí àwọn tó gbé tírílíọ̀nù owó wa ẹ wá fi wọ́n lé wọ́n wá rìn wọ́n yan láàrin ìlú ẹnìkan wá gbé ansẹ̀ tí ayé lóyún ẹ wá kánkọ́ọ̀bù sí lọ́wọ́ ẹ wá lọ́ọ́ tì mọ́ sẹ́ẹ̀lì àwọn tó ti kó gbogbo Nàìjíríà sí wọn gbádùn wọn jayé kí ẹ wo wájú Ọlọ́run bí ó ṣe block wájú Ọlọ́run wo block everybody would busy nígbà kìámà àtọ̀gá àti eléri ẹ wọnú ayé tá a wáyé àwọn àsìkò yìí làáfà Danfodiẹ Ọlọ́run wọn lálùbáríkà rẹ̀ Usman Danfodiẹ wọn lálùbáríkà rẹ̀ ó ti sọ kalẹ̀ kó tó dá sí. zanu ladhi kunna nu'ashiruhu. àwọn àsìkò tá a wà yìí ẹni ọba láyà ló lè sòótọ́ ẹlòmíín sọ òótọ́ wọn ò rí mọ́. fi qawlika abi wa fi qawli ibn Mas'ud.
má jọ jẹ́ di ní tí màá sọ fún ọ. هذا الزمان الذي كنا نعذره في قول كعب وفي كون ابن مسعود عندما هذا farabalẹ̀ tún wí òun àní òun dásà alásà ó ti wá fẹ́ balẹ̀ sánú tiẹ̀ jẹ́. هذا الزمان الذي كنا نعاشره في قول كعب وفي كون ابن مسعود عندما هذا ولم تحدث له غير يبقى ميت ولم يفرح بمولود لم يبقى ميت ولم يفرح بمولود به الحق مردود بأجمعين والبغي فيه غير مردود. ayé wa da ayé gbé bẹ́yẹn bá mọ̀yàn pa nísìn òun láàmú wa kì í nu ayé gbé bàbá sá ẹ jẹ́ kó lóyún ọ̀nà fún bàbá Jagaba torí pé ọmọ yàn pa. àwa lọ ayé kan yín pé ìwọ tó bá ti fẹ́ràn òótọ́jú o sì ní ọ̀rẹ́ kankan lọ́dọ̀ rẹ̀. àwọn míì fẹ́ pè mí wá sí wọn ni gbogbo àwọn tá a pè sí jòkó àwọn olóṣèlú ni o àfáà tí ó yìn wọn ni ẹ jẹ́ àgbè o ẹ bá ké Buhari ní lówó gbà lọ́wọ́ wọn o torí yọ́yà kàyáká kálukú ni ebi sí Ọlọ́run sì ń jẹ́ ebi tó wí là ń wí ṣé ká mọ̀ wá yìnyín ni àfáà tí ń yìnyín tí ọba yín sọ̀rọ̀ ẹ fẹ́ tó sáfù wájú ẹ wá lọ gbé kèfèrí ẹni tó sáfù wájú ṣé ebú ni àwọn àfáà bẹ̀rù dépò gbé bẹ́ẹ̀ wọn ò lè sọ fọ́ bàbí ìgbé kábíyèsí Ọlọ́run mú inú ẹtù sẹ́gbẹ̀ẹ́ yà yìí bẹ́ẹ̀ ni ìmáàmù ní láti kọ́ sọ bẹ́ẹ̀ kábíyèsí o ẹtù sẹ́gbẹ̀ẹ́ bíbá yìí afáwọn ìmáàmù láti bí ẹni ẹ dúró lẹ́yìn mi ẹ lè sí kéwúké sọ́ba òkè ni ebe ń lọ Mọ́kà àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí ń bẹ lẹ́yìn ìmáàmù wọ́n á Kùránù tán ni. a lè sòótọ́ máa ń torí owó táwọn kábíyèsí ó fún wọn ò já lè sòótọ́ alọ́ba kan kírun ó sì wàá mú ọwọ́ òsì ó gbé lérí ọwọ́ ọ̀tọ̀ báyìí ó yìí tó sáfù ọba kan tó ń lọ́nà ilẹ̀ kìnní báyìí ọ̀nà Pátákọ́tù àwọn ọba wọn òun ni ọwọ́ agbọ́wọ́ òsì ó gbé lérí ọwọ́ ọ̀tọ̀ ẹ wò lọ́nà Pátákọ́tù ẹ wọ́ bá wọn ò sì bí lè mọ́mùdá kọ́ wá wẹ̀yìn gbóní kábíyèsí ẹ ti ṣe yìí ẹ gbọ́ wọn yọ òun ò sì fẹ́ wọn yọ àti kí wọn ó sì yọ kọ́ wá pàdé Ọlọ́run dáadáa lérí òótọ́ sọ́bẹ́tà ju kọ́ máa kí wọn fún wọn máa kí rọ́ lọ. anabi ṣe hijira jẹ bá mu. sallallahu alayhi wa sallam. hijira dà anabi ṣe wàhálà lọ́fà. wa inda dhalika. ìgbà gbogbo nǹkan wọ̀nyí wá ń ṣẹlẹ̀. muslimuna ila dhil Habasha. gbogbo àwọn mùsùlùmí wọ́n jáde ó dilẹ̀ Habasha. muhammadu alayhim. ẹ wá wò jíjáde tí wọ́n jáde kí ẹ ti pé torí kọ́ mọ̀ bá pa wọ́n bàbá wa ìmáàmù àgbà nílùú omi fún kì í ti pé kọ́ mọ̀ bá pa wọ́n àbáde yín ká ń tajọ kéènù wọn ò jáde ń jáde pé ẹ mọ̀ jẹ́ wọ́n pa wá wọ́n fi ń protect ẹ̀sìn wọn ǹjẹ́ o protect ẹ̀sìn tiẹ̀ ìwọ tó lọ jẹ́ mùsùlùmí tó ń ṣe hijira ǹjẹ́ o protect ẹ̀sìn Islam tiẹ̀ níbi tí ó yẹ ká bá ọ sáà máa bá ọ ń bẹ̀ wọ́n pe ẹ̀dẹ̀ lẹ́yìn kírun ẹ̀wọ̀n kan o bú ẹ̀sìn rẹ̀ ǹjẹ́ o protect ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀ tí ó yẹ kó sọ sọ́wọ́n ní ọ̀pá ẹ̀sìn lẹ́yìn fún orú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yìí. wakarajati Quraishu fi atharihim. afáwọn àgbà ní Al-Hikmah University báwọn Quraishu ti rí pé àrílágbájá máa nù àrílágbájá máa wọn kó wọn ti ń lọnu
wọ́n wá ń tírèsì wọn lọ. وقد بعث قريش إلى النجاشي رجلين. ẹ̀rí àwọn kùrẹ́jù wọ́n ti wá rán ọkùnrin méjì wọ́n ti rán sí ọ̀dọ̀ ọba àlù tá nẹ́bí ní káwọn mùsùlùmí máa sá lọ. ومعهما بعض الهدايا إليه. wọ́n sì gbé gíftì fún wọn pé ẹ gbé fọ́ba. ليرد المسلمين. ẹ láwọn mùsùlùmí tọwọ́ nù ìlú rẹ̀ wá ní kó dá wọn padà. ففرد وغضب. ọba ń wá faraya ọba Nàjàsí wọ́n faraya ó sì bínú. لأن المسلمين نزلوا في بلاده. torí pé àwọn mùsùlùmí ti sọ̀kalẹ̀ sínú ìlú ẹ̀ wọ́n ti wà ń bẹ̀ ó ti rí wọn tí wọ́n ti pọ̀ pé àwọn àlejò nínú ìlú wa yìí. ثم دعاهم. ọba yìí wá pe àwọn mùsùlùmí. وسألهم. ó wá interview wọn. ما هذا الدين الذي فارقتم بسببه قومكم. irú ẹ̀sìn wo lélẹ́yìí irú ẹ̀sìn wo ni ẹ̀sìn tó wá mẹ́yìn àtàwọn ọmọ ìyá yín yára yín tẹ́bí tó fi pa kó òun ìlú yìí irú ẹ̀sìn wo ni. فذكر جعفر. Jáfàrù wá sàlàyé gbogbo bẹ́ẹ̀ sì ti jẹ́ fún. ما كانوا في جاهليتهم. àtìgbà wọn bẹ lásìkò àyèmọ̀ kan gbogbo tó ṣẹlẹ̀ ẹ wo tó fa ejira ẹ wá wo ejira tiwa lónìí kí la fi ń ṣe. ẹ̀yin náà dákẹ́ èmi náà dákẹ́ kí la fi jíra wá sí. bá a ti jókòó yòó kẹta ń bẹ nu wa kò sí jíra ń bẹ ẹlẹ́gàn bẹ nu wa kò sí jíra ń bẹ ẹni tí òkèwò ní gan ẹni òkèwò ní ma gan ní òkèwò a sì ṣe jíra rẹ̀ aláàtọ̀ òní wa gan ìmáàmù wa àwa màmú pété à ń ṣe àmín lẹ́yìn àwa là ń gan ìmáàmù a sì ṣe jíra ń bẹ. ẹlẹ́sìn mi ò ní yẹ̀yẹ́ mùsùlùmí àwa mùsùlùmí la yẹ̀yẹ́ mùsùlùmí ara wa a sì ṣe hijira mbẹ. wọ́n ní kí ló burú jù lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú jù alọ́gbẹ́yìnbá ọ̀rọ̀ ẹ̀yìn ẹ wo iye ọ̀rọ̀ ẹ̀yìn tá à ń sọ tọ́ba sọ̀rọ̀ ẹ̀yìn tá ẹlẹ́mí sọ̀rọ̀ ẹ̀yìn tá wà ní tàǹgàfúláì Ọlọ́run ní kíni tàǹgàfúláì kíni kọ̀ọ̀kan ìmí Ọlọ́run ó dijọ́ àlùkì àwọn yín pè yín kanra yín. bọ́lá ń lọ àwa mùsùlùmí wàhálà ìdààmú fìtínà àìgbádùn ayé àìjágbádùn sílọ̀n lọ́fà ìjìrà tànàbí kó nílùú ẹ̀ tẹ́ lọ. bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ yìí ẹ jẹ́ ká lóun náà wá rò bó láti pàdé Ọlọ́run bó láti bá Ọlọ́run ẹ jẹ́ ayẹra wa wò in the second wọnú rẹ wò irú ẹ̀dá wo lọ jẹ́ sọ́ọ́sẹ̀ ìjìrà ó yí padà. irú àwọn lòun so ṣe hijira so yí padà irú ni wọ́n lòun rìn so ṣe hijira so yí padà irú àníyàwó ní bẹnu ara rẹ so ṣe hijira so yí padà bíra rẹ léèrè bá a ti jókòó yìí àdó ń bẹ lápò ẹlòmí àkàbà ń bẹ lápò ẹlòmí ìgbàdí bàǹtẹ́ kọ̀wáran kú sí ọyìn alábàáwọn àtúwà nù báyẹ ẹlòmí yọ àwọn aṣọ lélẹ́rì kọ̀ọ̀ràn kú àwọn tó gbà lọ́wọ́ bá wọn lánàá dà. Àgún rosi bí n bá ń lọ bìkan ó ní ọ̀nà kan tí gbé dání wọ́n yẹn ń bàn ìbọn wọlé sára Àgún rosi ọ̀ní lọ tiẹ̀ ẹ̀yin tẹ̀ ń sẹ́ gbẹ́gbẹ́ tẹ̀ tún lẹ̀ ń kírun ẹ ṣe hijira ẹ kó òun ẹgbẹ́ òsì ẹgbẹ́ ìranù ẹgbẹ́ ayé ẹgbẹ́ òfò ẹ kó òun ẹ ṣe hijira ẹ bọ́ nù ẹgbẹ́ tànàbì ẹ̀yin tẹ̀ ń sẹ́ gbẹ́ bọ́kàn bá kú ẹjọ́ kan ẹ̀kẹ́ lómi tó tún bọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ lọ́hùn kan kú agbókun jáde alákìrún sókùlà gbogbo erifidi kú àmọ́ mo ti bẹ̀rẹ̀ Allahu Akbar làbá pọ̀ pàǹgàlà tó ń gbóló pàǹgàlà gbóló kéré kọ̀ọ̀kan kí ni a ní alimọ́mù ò léwu ẹ̀yìn àwọn àdájì lẹ́yìn ni wọ́n wò pé kí ni a ní làbá wọ́n pé wọ́n èèwò ń bọ̀ lọ́jà jíjí wọ́n èèwò ìmọ̀mù àwọn lọ straight everybody fún ká bàtà wa lọ́lẹ̀lẹ̀ yálà yálà òkú ẹnìkan ní Nàìjíríà yìí ìwà ló fi fà wọ́n mọ́ra ọ̀ gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn ṣe ìsìlámù ẹ lọ béèrè àwọn tó ju wa lọ wọ́n jòkó yìí kò sínú òfin Ọlọ́run àdúgbò tí wàá ń lọrin nígbà kan táwọn kírísítẹ́nì bá ń ṣe kan wọ́n wọ́de àdúgbò tí wàá dàbí bírí ní ilẹ̀ Haúsá ó ti rí nu ọba àlọrin ìjẹta níbẹ̀ lóye ńgbà náà Sùúlù
wọ́n wá dùgbò wa wọ́n lè rí wa kan rin wọ́n wá náwó sí wa bí ajókòó sí Jésù wà ń bí Jésù wà ń bí àkọ́ ń wò wọ́n sẹ́wọ̀n pé ẹnìkan náà ní ọkọ̀ dá wàhálà lẹ̀ ẹnìkan ní ẹ̀ẹ́dì wọ́n ti náwó sí wa ni àwàlàwà ni wọn náwó sí yín o wọ́n ti ń ṣe é bọ̀ látọ̀ wọn o wọ́n náwó sí kálukú pé Jésù wà ń bí Jésù wà ń bí nígbà àwọn èdè sálẹ̀ dé àwọn yẹn ní ọwà ń bò níbo ni Jésù wà lọ́ba di wàhálà wọ́n wá ń àfà àwa ń jà ìjà gidi aláboyún kan wọ́n ń sáré bọ̀ gbalagbala ó sì bẹ́ mi lójú ọ̀nà mi ẹjọ́ sọ ẹjọ́ rescue mi kí ló ṣe yín mà ẹjọ́ kírísítẹ́nì ni wa à ń jà ń sálẹ̀ ń bẹ̀ yẹn àwọn yòókù wa náà ṣe Jésù wa bí à ń wọ́de mọ́ ní wọlé mọ́ á ní ọ wọlé mọ́ á fún lómi mu mọ́ palẹ̀ kò dé mo dúró ń ta ṣé ẹ mọ̀ pé èyí gbọ́dọ̀ sọ pé tọ́ba ti mọ̀ pé ó kírun ilé tèmi ilé mùsùlùmí ni bí n bá sọ bẹ́ẹ̀ mo ti sẹ́ lọ́hùn. kírísítẹ́nì àti mùsùlùmí ìlú Abyssinia ọba yẹn ṣe mùsùlùmí ó sì rescue wọn ó sì gba àwọn ìjọ ànábì kò sì jẹ́yàwó jẹ wọn kì í ṣe mùsùlùmí. sallallahu alayhi wa sallam. lọ́wọ́ ajé ó pè wọ́n pé ẹ wá irú ẹ̀sìn wo rèé wọ́n wá sàlàyé ẹ̀ fún. faqala Najashi kunu amina mutmainna. ọba Najashi ọlọ́yin ọmọlẹ́yà nẹ́bí inú ìlú mi rèé ẹ máa jẹ ẹ sì máa mú ẹ máa ná ẹ máa lò ẹ máa bẹ pẹ̀lú fọkànbalẹ̀. fa idha bi yahudi yunadi bi ala sawtihi. bàbá wa kábíyèsí ìgbà tí ó yá mo ti ra nẹ́bí ọ̀kan nínú àwọn alárúbáwá ọwọ́ akíbo ẹ̀yin èèyàn mi. ya ma'shara al-arabi. ẹ̀yin èèyàn mi o. haza azukum. èrè jẹ́ yín tẹ̀rẹ̀ tí òun ní ń bọ̀ yìí. haza azukum. ànábì tẹ̀rẹ̀ tí òun ní ń bọ̀ yìí. haza azukum. ààrẹ ń bá wa sọ pé sallallahu alayhi wa sallam. ànábì tẹ̀rẹ̀ tí ló dé yìí. fatabadladu silhatahum. gbogbo nǹkan ìjà wọn anumọ kálukú wa fi kẹ kọrùn. wataliqu rasulullahi. wọ́n wá lọ pàdé ànábì bá a ti lọ pàdé bàbá kábíyèsí gbà wọ́n délẹ̀ kan kálukú wa ni wọ́n lọ pàdé ànábì. muhallilina. wọ́n wá ṣe Allah wọ́n wá ṣe èyí wọ́n ti ń pàdé wọ́n ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. ààrẹ ni wíwẹ̀. la ilaha illallah la ilaha illallah. ó tó wọ́n wá ń ṣe bẹ́ẹ̀. mukabbirina. nígbà wọ́n tún ṣe bẹ́ẹ̀ ìdùnnú tún gba ara wọn pé ọmọ ìyá wa dé ànábì ní láyìlá àwa náà ó sì ra ànábì jọ kan. Allah. ara ànábì jọ kan. ó rí gbogbo gbèsè ayé òfìsè sínú tán yàwó ń yàwó òórùn yàwó ń yàwó sì kúnná àwọn pọ̀ ra ànábì. òórùn yàwó ń yàwó òórùn títí ọkọ sì fi mọ̀ ọ̀jáwọ́ àǹkà wọn ra ànábì. ìyàwó tiẹ̀ náà nígbà yàrá ọwọ́ ní ti ìgbà yàyàwó tòun kò tó yà kínní ní wọ́n á tẹ̀lé yà kínní kí n torí ìgbà yà hẹ̀rì mọ̀tọ́ lọ́hún fẹ́rẹ̀ yìí wọ́tàmẹ́lọ̀ wọ́n lóun kírun wọn ra nàbí ó lè rí kankan àfáyà yàjà sàdúrà ńgbà nàbí wàá dáa ni wọn alùpùpù wa ń pé máa bọ̀ nù lé tèmi wọ́n wá ń fa rànkúmí ànábì máa bọ̀ ànábì ní ẹ fi rànkúmí mi lẹ̀. khallu sabilaha. ẹ fi rànkúmí mi lẹ̀ ẹ fọ̀nà lẹ̀ ànábì ní hàlùsẹ̀ ẹ fọ̀nà lẹ̀ fún ẹ fi ìjánu rẹ̀ lẹ̀ fa innaha ma'muratun. ànábì ní bẹ́ẹ̀ tiri tí mo gùn yìí ọlọ́run padà sẹ́ni ó níbi tí ó gbèmí dé mi bá ti dé nbẹ̀ náà nílé tí ń dùn sí. ìgbà rànkúmí ọlọ́run kúnlẹ̀ ńkọ́. fabarakati amama dari abi ayyub al-ansari. rànkúmí wa ń lọ bí kí n déwájú baba kábíyèsí ọwọ́ ajẹ́ nù ọ̀nà Abu Ayyub al-Ansari ní bá bí yín pé ta ni láńlọ́ọ̀dù ànábì ẹ̀yin láńlọ́ọ̀dù ẹ̀ mọ̀ lè kankan kan o Abu Ayyub al-Ansari kò lè má ànábì o òun sì ní láńlọ́ọ̀dù ànábì rànkúmí kan lọ́ọ́ ṣe wọ̀n sẹ́nu ọ̀nà ilé Abu Ayyub al-Ansari ànábì wa sọ̀kalẹ̀. wa kharaja ahlul madina bi qudumi an-nabi. gbogbo aráàlú Mádínà wá jáde
وصعدت ti jáde tẹ wá pàdé Buhari Musa yìí àwọn náà wá jáde. وصعدت النساء على سطوح البيوت. gbogbo àwọn obìnrin wọn wá gòkè ẹni ó gungi ọ̀pẹ wọn fẹ́ máa wo ànábì báyìí bẹ́ẹ̀ ni wò mí. وعند قدومه nígbà wọn wá يقولن pàdé ànábì tí kálukú lọ́ọ́ fọ́ yìí wọ́n pàdé wọn inú wọn dùn kí wọ́n wá wíjọ́ náà. طلع البدر علينا ẹ̀yin náà máa wí. مثنيات الوداع ẹ rí wí. وجب الشكر علينا مدى لله داعي. bàbá kábíyèsí bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe. Allah. ó lè wí. bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ sì máa ṣe lọ. èèyàn yìí ṣe irú èyí kọ́ ọmọ màá lábọ́. bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa